Alákòóso ní Rivers kìlọ̀ fáwọn oníwàhálà bí Pandef ṣe fọmọ mọ́ Tinubu lọ́wọ́ o, ìyẹn lórí ìkéde ìlú kò fararọ̀. Alákòóso tuntun fún ìpínlẹ̀ Rivers, ọ̀gágun Ibokete Ibas, ó mà ti kìlọ̀ fún àwọn tó bá fẹ́ máa fa wàhálà ní ìpínlẹ̀ náà kí wọ́n ti ọwọ́ ọmọ wọn báyìí kí wọ́n ti bọ aṣọ, nítorí òun kò ní gbà kí ẹnikẹ́ni da ìpínlẹ̀ náà rú lábẹ́ ìṣèjọba òun o. Ibas ló fi ìkìlọ̀ náà léde lásìkò tó ń báwo èèyàn ìpínlẹ̀ ọ̀hún sọ̀rọ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó mọ̀ búra wọlé fún tán o. Ọ̀gágun náà ni òun kò gbà láti ṣe alákòóso Rivers lọ́nà àti wà lórí ipò àṣẹ, àmọ́ lọ́nà àti pa iná rògbòdìyàn tó yẹ kó bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ojúṣe mi kò farasin rárá o, ó jẹ́ láti dá òfin àti àlàáfíà sí àárín ìlú kí a sì ṣe ohun tó tọ́ láti dá ìjọba padà fún olóṣèlú. Iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ nìkan, àṣeyọrí wa yóò dá lórí ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ ti Rivers, àwọn àgbàlagbà, olórí òṣèlú, àwọn baálẹ̀, àwọn ọ̀dọ́, àwọn obìnrin, àwọn akọ̀ròyìn àtàwọn aráàlú míì. Ibas mà sọ síwájú sí pé òun kì í ṣe olóṣèlú, òun kò sì lọ́wọ́ o nínú rògbòdìyàn tó bẹ́ sílẹ̀ níbẹ̀, àmọ́ òun wá sin àwọn èèyàn ìpínlẹ̀ náà ni. Lẹ́yìn náà ó mà ló má ṣèlérí o láti ṣiṣẹ́ takuntakun láàrin oṣù mẹ́fà tí ààrẹ fún òun o lórí àlééfà láti lè ṣe ohun tó yẹ kí rògbòdìyàn ìpínlẹ̀ náà kó lè di ohun ìgbàgbé kí àlàáfíà sì jọba níbẹ̀. Ẹ̀wẹ̀, àwọn gómìnà tí ẹgbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà PDPGF wọ́n ti ṣèlérí o láti pe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́jọ́ lórí bó ṣe kéde ìlú òfararọ ní Rivers tó sì dá gómìnà àtàwọn aṣòfin ìpínlẹ̀ náà dúró. Alága ẹgbẹ́ àwọn gómìnà náà ó mà tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi o, Bala Mohammed, ó mà sọ nínú àtẹ̀jáde pé àwọn gómìnà ọ̀hún wọ́n ti ké sí ààrẹ Tinubu kó yí ìgbésẹ̀ náà padà ní kankan o. Àtẹ̀jáde ọ̀hún sọ pé a mà dúró digbí lẹ́yìn gómìnà Siminalayi Fubara àtàwọn èèyàn ìpínlẹ̀ Rivers lásìkò ìṣòro yìí. Ààrẹ a fẹ́ kí ẹ mọ̀ pé a mọ bí ẹ ṣe dákẹ́ gbéra lórí ipa tí mínísítà yìí fún FCT mọ̀ kó nínú rògbòdìyàn yìí. Lẹ́yìn náà ó ní wọ́n rọ ààrẹ o kó yí ìgbésẹ̀ náà padà kó tó pẹ́ jù. Gómìnà tí ààrẹ mà dá dúró ní Rivers, Siminalayi Fubara, ó ti sọ pé òun kò mọ̀ nǹkankan nípa ẹ̀sùn tí ìjọba àpapọ̀ fi kan òun nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá àwọn aráàlú sọ o. Agbẹnusọ Fubara, Nelson Chukwudi, ó mà ló mà sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan. Chukwudi sọ pé irọ́ ńlá gbà ó ní pé gómìnà Fubara kò gbé ìgbésẹ̀ láti pa iná rògbòdìyàn tó ń rúgbó bọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, àti pé ó mọ̀ nípa bí àwọn ajìjàǹgbara bí wọ́n ṣe ń dáná sun ọ̀pá epo bẹntiróòlù níbẹ̀. Ó ní látìgbà tí Fubara tó mà ti gorí àlééfà, gbogbo ìgbésẹ̀ tó mà gbé kò ju ọ̀nà láti mú ọrọ̀ ajé ìpínlẹ̀ náà gbèrú kí ara lè tu gbogbo mùtúmùwà. Nínú ìròyìn kan náà, ẹgbẹ́ àwọn ọmọ Niger Delta, ìyẹn Pan Niger Delta Forum Pandef, wọ́n mà ti bẹnu àtẹ́lu ààrẹ Tinubu fún ìkéde ìlú òfararọ ní Rivers. Pandef wájúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìgbógun ti ìjọba àwarawa ní Nàìjíríà àti fífi ọwọ́ lágbá àwọn èèyàn agbègbè Niger Delta lójú. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. A kò sinmi òpin ọ̀sẹ̀, Elédùà yóò dégbìyànjú ẹnì kọ̀ọ̀kan wá ládé o.